ẹ ṣe olóòtú. Ohun tí mo rí ní inú ọ̀rọ̀ yẹn pé kò sí kí irú nǹkan báyìí má ṣẹlẹ̀. Èní láàrin àwọn olórin fún ìdíje. So and then irú àwọn tí wọ́n ń wò pé arákùnrin yẹn Òkìkí Bright pé bóyá ó fẹ́ dàbí ọ̀yàjú àbí. bẹ́ẹ̀ ni kọjá ìyá rẹ̀ yẹn. No, kò ń ṣọ̀yàjú o. Ẹ̀rí ó dàbí ìgbà tí ká sọ pé Barrister wà láyé, Òṣùpá náà wà ń kọrin. Tẹ bá wo time yẹn nígbà yẹn, Barrister wà láyé tó ṣì ń kọrin, Òṣùpá náà máa ń kọrin. So tá bá rí ibi tí Barrister bá ti kọrin tó bá ṣe kinní kan, àwọn ẹlòmíì tán jẹ́ náà fans Barrister tán bá tún wá pé ọmọ kékeré kan wà tó náà dẹ̀ máa ń tún gbìyànjú báyìí o tó lè fi orin kí ọba, àwọn náà máa tún náǹfààní láti tún fà mọ́ra pé kán pè. Òun ló máa proof ara ẹ̀ bẹ́ẹ̀ pé lóòótọ́ nǹkan tán pè òun sí òun wọ́ọ̀tì àti lè ṣiṣẹ́ yẹn. Ṣé ẹ understand? Tó bá ti command respect, àwọn náà á tún rí pé ó lè ṣe nǹkan tó jẹ́ kó ṣe. Fúnrú èyí, so kẹ́nìkan máa gbà bí gbà ọtí, nǹkan tárákùnrin yẹn sọ, wọ́n máa fún ní trial. Àní ó yá wá, ó sọ pé ó lè ṣe. Ó possible kàn rò pé kò lè ṣe kó tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé ní inú ayé èèyàn lórí iṣẹ́ èèyàn ló máa ń ní confidence ẹ̀, kò ń ṣe àwọn tó ń ríyàn. Èyí téèyàn bá ṣe òun làwọn máa rí. Téèyàn bá ní lè ṣe nǹkan yẹn á ti press ẹ̀ láyà, á rò pé ìjayà bá, á rò pé má jẹ́ kí n mess ara mi. The more tó fi lè come out tó bold láti lè ṣe, tó máa fún ní trial, ó lè ó possible kò jẹ́ pé àṣeyọrí ẹ̀ gan máa ju bí wọ́n ṣe lérò lọ. Ẹ jẹ́ kí n fi ṣe example kan lórí program kan tí mo lọ ní ọjọ́ kan ní Kétu. Program yẹn ìgbà tá máa fi débẹ̀ gbogbo church ti kún, kò sáyè kankan. Now àwọn tàdé tí mo bá nínú program yẹn, ọ̀dọ́ obìnrin kan ló invite mi. Ẹni tó invite mi ló mọ̀ mí díẹ̀ wípé ẹni ìyá Ọlọ́run ń lò. So àbẹ̀tàwọn àgbẹ̀gbẹ̀lágbà tí mo bá níbẹ̀ yẹn lọ́jọ́ yẹn, wọ́n ń ṣe ẹni tí mo lè kú fèrè sọ pé mo lè bá wọn jókòó pọ̀ tàbí pé nǹkan kan lọ́jọ́ orí. Torí gbogbo time tí mò ń sọ yìí mo wà ní 37 years of age. Now àwọn bàbá tí mo dẹ̀ báyìí, àwọn bàbá tó yẹ pé ògbóná gbogbo tó ń dá tó ní ẹnu ìgbín ni wọ́n. So bẹ́ẹ̀mi gan ṣe rí wọn, so mi tiẹ̀ wish pé kí n tiẹ̀ lọ sí altar kí wọ́n wá bí kan fún mi sí tí máa jókòó. So mo ti ń dúró pé mo níwà kan tí ẹ pé tán bá invite mi sí church, màá ti múra pé kí n bless church tí mo bá lọ. Mi kì í ṣe irú pásítọ̀ pé bí a mo lọ church kan mo lọ ṣe kankan tá fún lówó tí máa gba owó láti kúrò ńbẹ̀. Mi máa ń bless church yẹn, lèmi ti múra sílẹ̀ nílé. Bẹ́ẹ̀ tìgbà tí adébẹ̀ obìnrin yẹn ṣáà wá ń dùn kirigiri gbí pé dáàdì ẹ bọ́lẹ̀ sà. Mo ní ẹ jẹ́ kí n ra jókòó síbi àwọn nínú iwájú ni, gbogbo iwájú ti táìtì. Àwọn bàbá tó wà níbí gan, èmi gan tí ẹ wíṣà jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn. Ṣùgbọ́n nítorí pé obìnrin yẹn mọ títóbi Ọlọ́run nínú ayé mi, ó fárígá. Bẹ́ẹ̀ ti pẹ́ àṣẹyìnbọ̀, ó wọ́n lọ wá àga kan nínú yàrá kan, wọ́n á gbé àga yẹn wá sórí altar. So kí wọ́n tiẹ̀ fún wọn ní space kan gbé àga yẹn sí, èmi dẹ̀ ti dúró. Àwọn èèyàn ti rí mi ní ìrírí tán pé ẹni tó fẹ́ wá ní. Gbogbo àwọn tó wà ní wọ́n tàn ìtò agbádá, ìtò wọ suit, polo àti jeans ló wà ní mo wọ̀. So gbogbo èèyàn ló ń wò pé ta ni ó fẹ́ jókòó sí ọ̀dọ̀ àwọn bíi. Àwọn wò pé ẹni yìí náà ni gbogbo àwọn èèyàn lẹ́yìn ọmọ tó tẹ̀lé mi, kò sẹ́lòmí. Bẹ̀tí mo máa ń ṣàfàrígá pé ẹni tó ń sọ ẹ jẹ́ kó jókòó síbẹ̀ yẹn, ẹ jókòó wọ́n bá fún chance, mo bá rí bí kò jókòó sí. Bẹ̀tí nígbà tí program máa bẹ̀rẹ̀, ó ti lọ sọ fún wọn pé kán pè mí pé ẹ jẹ́ kí prophet sọ̀rọ̀. Wọ́n bá announce mi jáde. Mo wò pé kí ni gbogbo orú eléyìí láàrin gbogbo àwọn bàbá yìí. And program yẹn ti ń lọ sí ẹ̀. Wọ́n ní prophet lòun fẹ́ jẹ́ kó ṣe àwọn program. Ìgbà tán pè mí ti máa jáde. Kí n má purọ́ fún yín, like 5-10 minutes mo gbé mic dání, mi sọ nǹkan kan. Ọ̀dọ̀ kò yí pé mi ò mọ nǹkan tí máa sọ. Ó yí sí mi láti sọ pé in the name of Jesus kí n máa ṣe prayer lọ́gbùgbù. But èmi jẹ́ nǹkan tó yẹ pé mo máa ń fẹ́ kí n wọnú ẹ̀mí nítorí nǹkan ẹ̀mí lẹ́yìn à ń ṣe. So that kí n wọnú ẹ̀mí kẹ́mi máa bá mi sọ̀rọ̀. So tí n bá tí ní orí ọ̀fẹ́ àti jẹ́ kí
ó jẹ́ pé nǹkan kan ń sọ̀rọ̀ fún mi tí mo wá ń ṣe nǹkan yẹn kódà pé wọ́n fọhùn fún fèrè mi nítorí fọ fún fèrè mi ni fèrè mi fọ̀ jáde so kó má jẹ́ pé mò ń fi tara ṣe mi kì í enjoy ara mi nínú nǹkan ẹ̀mí so gbogbo ìgbà tèmi fi ń dúró yẹn ó ti wà boring fún gbogbo yẹn wọ́n wò pé kí leléyìí bẹ̀tì níwọ̀nba àgbà tí wúmà yẹn ṣe hallelujah ògo ní fọlọ́run báyìí ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ jáde nínú mi mo bá lọ náwó ẹni tí mo dẹ̀ náwó sí ẹni tó ń fi ṣe olórí ìlú yíbò ni bàbá yẹn ti wá lọ́jọ́ yẹn pásítọ̀ ńlá ni tí chọ́ọ̀chì ẹ̀ tó bàbá ìyàwó yín expect yín lé ibi kẹ gbé blessing kan wá blessing tí ìyàwó yín dẹ̀ fẹ́ òun lóbìnrin mo ṣe bí pé látijọ́ tẹ́ ti marry 7 years tí gbàtà wà yìí kò tí ì sọmọ ṣe mọ̀ pé gbogbo church tó ti wà bọ̀ tí ẹlòmíì tẹ̀ ti ń jáde kì í má purọ́ àwọn míì ti rò pé kí ni gbogbo eléyìí ló máa kàn ní iṣẹ́ ìmọ̀ràn gbé wá ni gbogbo àwọn bàbá ló jókòó ìṣerú oní jíǹsì àti polo yìí ló wá yẹ kó wá sórí altar bẹ̀tí ìmísí ọlọ́run alààyè tó wà nínú mi ẹni tán fi jẹ chairman gbogbo pastor tí gbogbo ayé ń wólẹ̀ fún òun lọ́lọ́run lọ sọ̀rọ̀ bí bàbá yẹn ṣe tóbi tó òun ló wólẹ̀ kàbàtà ibẹ̀ ni kò wá yé ọ̀rọ̀ yẹn dàríyànjiyàn kò yé everybody mọ̀ so ọlọ́run tó tẹ̀síwájú mo ní bàbá ìyàwó yín rèé comfort ló ń jẹ́ ṣùgbọ́n ẹ máa gba ọmọ lọ fún comfort ní kẹ́ sọ fún orúkọ ọmọ yẹn ọmọbìnrin ló dúró síwájú yín bàbá yẹn náwó pò máa gbé ohun ẹjọ prophet so gbogbo èèyàn wò pé irú ẹ̀mí wo lélẹ̀ ṣé mọ̀ ẹni títayọ èèyàn tó wà lára ẹ̀ ló máa mọ̀ bí ìgbà Dáníẹ́lì nìsà Dáníẹ́lì ẹ̀mí títayọ wà lára ẹ̀ àlá tí Nebukadnezari lá òun gan ò lè rọ àwọn tí wọ́n fi tara ṣe ò lè rọ àfẹni tí ẹ̀mí wà lára ẹ̀ so arákùnrin tó ń sọ̀rọ̀ yẹn ó mọ ohun tó ń sọ. ìyẹn arákùnrin Òkìkí Bright. orin lè máa ṣe kọmíkọmí nínú ẹ̀ láì rí lù tóun fúnra rẹ̀ mọ̀ pé tóun bá ń dá rehearse nínú yàrá ó tayọ gbogbo nǹkan tó ń sọ yìí ó mọ̀ pé tóun bá ń dá rehearse nínú yàrá òun lè rehearse fún bóyá 24 hours kára òun tó balẹ̀ so irú èèyàn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá ní kó jáde síta tẹ́ ẹ lọ fi 7 hours tẹ́ ẹ lọ fi dán wò ó máa tó máa gbé káà sílẹ̀ á jẹ́ lọ. 7 hours náà ń tẹnu mọ́ pé òun yóò ṣe 7 hours. ẹ mọ̀ pé òun ló sọ pé ẹbí 5 hours àbí nǹkan náà sọ fún òun ló mọ nǹkan tó wà nínú kò yẹ yín sìn èèyàn ò lè sọ ju bóyàn ṣe wà lọ kò yẹ yín sìn ẹ máa wo irú ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìmísí ọlọ́run àwọn èèyàn tó bá ti mọ̀ lára èèyàn lọ́jọ́ tí mò ń sọ yìí gbogbo chọ́ọ̀chì ó jẹ́ kó parí chọ́ọ̀chì ní nǹkan bíi 5-6 wọ́n parí chọ́ọ̀chì nítorí ní 9 o'clock kò sẹ́nikẹ́ni tó lè lọ wọn ò dẹ̀ ní kó má lọ ṣùgbọ́n tó dè wọ́n mọ́lẹ̀ ó dè wọ́n mọ́lẹ̀ ẹni tí ò rí tiẹ̀ gbọ́ lọ́jọ́ yẹn prayer kan ṣo ni mo yàn nígbà tí mo jíṣẹ́ fún gbogbo èèyàn tán ọlọ́run ń dárúkọ àwọn èèyàn nínú mi mò ń sọ orúkọ mò ń dárúkọ wọn mò ń sọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn níkọ̀ọ̀kan mò ń fi déètì sí now ó wá já sí pé gbogbo àwọn tó wà lórí ọ̀tà pátápátá náà ń bẹ̀bẹ̀ láti bọ̀ mí lọ́wọ́ so ó já sí pé súùtù tó wọ̀ òun kọ́ ni anointing agbádá tó wọ̀ òun kọ́ ni anointing wọ́n ti pẹ́ jù mí lọ grey head tó wà lórí wọn òun kọ́ ni anointing wà lára ẹni tí ọlọ́run ń lò ìmísí ọlọ́run ó wà lára ọkùnrin tó sọ pé òun máa kọrin yẹn kò ń ṣe wípé ọjọ́ orí àbí nítorí pé ojú òṣùpá lọ nítorí nígbà tí Barrister wà òṣùpá náà ń kọrin. kò ṣe tó pé òṣùpá jù lọ. kò ṣe pé tó pé òṣùpá jù lọ kọ́ máa wò bẹ́ẹ̀ rárá mo rí program kan gbà kan Barrister ń kọrin ó appreciate òṣùpá nínú program yẹn so tí Barrister lọ́nlọ́ yẹn bá lè súnmọ́ òṣùpá so òṣùpá náà ó possible kí òun pẹ̀lú ọmọkùnrin yẹn kan jọ ṣe díje yẹn. ọ̀nà rẹ̀ ti gbọ́ látẹnu wòlíì ọlọ́run ní Prophet Michael ọlọ́run bẹ wọ́n ní n tó ń gbénú Òkìkí ló jẹ́ kó fọ̀n jáde pé òun lè bá ọba orin gbàgbà wòlíì ká tó máa lọ nípa ọ̀rọ̀ church ìbọn ló gbé dúró. Olúwa ṣeun àánú ẹ̀ dúró títí láéláé.